Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ń kọ́ àwọn èèyàn lé ní ọ̀ọ́dúnrún ní Yorùbá. Mo máa ń sọ fún àwọn èèyàn wípé àìníra ẹni ọ̀rọ̀ yẹn kéré ṣùgbọ́n ó lọ́rìn gan. Téèyàn má ní ara ẹ̀ ní ìdààmú wa. Mo wá kọ́ lóyìnbó pé identity inferiority complex. Nínú èdè Yorùbá ó kọjá èdè tá à ń sọ. Tẹ́ bá ní wá ní ṣé o lè sọ Gẹ̀ẹ́sì, ṣé o lè sọ Spanish, ṣé o lè sọ Faransé, ṣùgbọ́n wá ní ṣé o gbọ́ Yorùbá. Ó lè sọ Yorùbá kó má gbọ́ Yorùbá. Àìlè gbọ́ Yorùbá ló ń jẹ́ ká máa sọ wípé a ní sọ Yorùbá tó yọrantí. Kò sí nǹkan ẹyọ kan tó yẹ kó sọ nínú èdè àti àṣà Yorùbá. Tẹ́ bá sọ pé bàbá lásán, bàbá ó kọjá pé kí gbogbo wa sọ pé bàbá. Kí ni bà? Ìṣirò wá ní ẹyẹ bà lókun, adìyẹ bà lẹ́yìn ó sàbà ó bà náà ni. Tí kòkó wá ní wọ́n bà kòkó. Ṣé pápákọ̀ òfin yín ti bà? Ìyẹn to land, to protect, to shield, to guide. Bá to meet. Mo máa bá yín lọ́la o, màá bá yín. Ṣé mo máa bá yín? Tẹ́ bá wá so pọ̀, tẹ́ bá sọ pé bàbá. Someone that protects, that guides, that shields, that chastises, and someone you can meet to meet your needs. Ó kọjá kéèyàn kan sọ pé bàbá mi. Àgbọ́yé. Tẹ́ bá sọ bàbá Yorùbá. Tẹ́ bá sọ bàbá. Ẹ̀yin mọ nǹkan tẹ́ ẹ̀ sọ, ẹ̀yin fẹ́ sọ nù. Àwọn Gẹ̀ẹ́sì wọ́n mọ àwọn, mi ò fẹ́ sọ Gẹ̀ẹ́sì nìkan, àwọn òyìnbó yẹn wọ́n mọ nǹkan tí à ń sọ nù tá à gbọ́ yìí. Àwọn tí wọ́n jẹ́ tó ń ṣiṣẹ́ tó ń wà ní Mexico, France, tó ń wà ní Guinea, tó ń wá gbé lọ́dọ̀ mi, òyìnbó tó ń wá ń kọ́ Yorùbá, tó ń gbé nílé mi funfun. Àwa táwa ń bí a gbọ́ Yorùbá tó wọn, a lè jífá àmọ́ kankan. Tá a bá sọ pé a fẹ́ pé a lè padà sí ká sọ èdè Yorùbá tó yọrantí, a sì wà ní èrò àná. Yorùbá sọ pé ọgbọ̀n ọdún ní wéré ẹ̀mí. Àwọn bàbá wa yẹn, àwọn ìyá ńlá wa tó ń gbé èdè kalẹ̀. Kò sí nǹkan tó jẹ́ àṣàdànù ní èdè Yorùbá. There is something called arbitrariness. There is nothing cup about cup. There is nothing book about book. Kò sí ọ̀rọ̀ Yorùbá tí a fẹ́ sọ tí ò ní ìtumọ̀. Tẹ́ bá sọ pé ẹ̀gbọ́n, kí ni ọgbọ́n? Wisdom. Ẹ̀gbọ́n jù mí lọ. Ẹni tẹ́ bá pè lẹ́gbọ́n, ó yẹ kó gbọ́n jù yín lọ. Ẹ̀kú àgbà. Nǹkan tó jẹ́ ẹ̀gbọ́n nìyẹn. Ṣùgbọ́n gbogbo wa là ń fọ ẹ̀gbọ́n, gbogbo wa là ń sọ ẹ̀gbọ́n, ṣùgbọ́n gbogbo wa kọ́ ló gbọ́ ẹ̀gbọ́n. Tẹ́ bá gbọ́ èdè yín, ẹ jọ̀ọ́, tẹ́ bá gbọ́ èdè Yorùbá, ẹ ní fẹ́ fi èdè míì kún èdè Yorùbá. Ọlọ́run gbọ́. Àìgbọ́ ni Ọlọ́run pé àfẹ́ sọ èdè. Ṣé táwọn àwọn tó wà ní China yẹn tó bá ń sọ tiwọn, ṣé wọ́n ń fi nǹkan míì kún? Wọ́n ń fi kún. Bẹ́ẹ̀ lọ sí Ìkòyí, tẹ mórílé ọ̀nà Ìbàdàn, ẹ bá lọ kẹ mórílé Àkúrẹ́, kẹ bọ́ sí Kogi, kẹ bọ́ sí Àbújá, ẹ ní dÉkòyí o. Ibi tí mò ń lọ ni wípé kò sí bá a sì fẹ́ lọ tó ibi tó ń sọ yìí la sì máa padà sí. Ká padà sí ẹsẹ̀ àárọ̀, ká bẹ̀rẹ̀ sí ń sọ, tá bá ń ṣàṣìṣe ká máa kọ́ nínú àṣìṣe wa. Àwọn tí mò ń kọ́, mo máa ń sọ fún wọn. Mo ní ẹ lè sọ Yorùbá bí mo ṣe ń sọ Yorùbá, bí èmi náà ò ṣe lè sọ Gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ṣe ń sọ Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé bàbá, tèmi sọ pé bàbá, ṣùgbọ́n ṣé mo gbọ́ nǹkan tó sọ? Mo gbọ́ àbí? Ìyẹn ti tó mi. Torí tẹ́ bá sọ lọ́jọ́ kan, ọjọ́ méjì, ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, oṣù kan, oṣù méjì, ó máa yàtọ̀. Nǹkan mi ò ṣe pé mo kúrò lọ́nà yìí o, mo kàn ń sọ wípé ká yọ kúrò pé a lè padà sí ká fọ Yorùbá kó mọ́ tíní. Kí làṣà? To pick, to select. Nǹkan tí a ṣà, bá ṣe ń kíra wa, bá ṣe ń sọ̀rọ̀, bá ṣe ń hùwà, èdè wa, àṣà àkósójú kan, àwa ní àṣà tiwa ni. Àwa máa ṣe ibi tí ìṣe tradition wà nìyẹn. Àgbà onítọ́ lórí lọ. Àbí àṣà, nǹkan tá a ṣà tá à ń ṣe. Èyí tí a bá wá ṣà yẹn, tá à ṣe yẹn, àwa sọ di èèwọ̀. Nǹkan tí ò wọ̀, tàbú. Tí ò bá wa lára mu. Ṣùgbọ́n tí bá sọ pé èèwọ̀ kò wọ̀ fún mi, nǹkan tí mo fẹ́ ká ṣe ni wípé ká sọ èdè elédè di èèwọ̀ fún wa. Bàbá ṣe fún ọdún kan, ọmọ ìyá mi, Ọlọ́run, ó máa mọ́ra. Ṣé èmi náà lè sọ bí mo ṣe ń sọ tẹ́lẹ̀ báyìí? Iléèwé ẹ̀kọ́ gíga tí mo lọ, aládàáni ni. Torí tèmi ní Covenant University náà ṣe bẹ̀rẹ̀ sí ń jẹ́ ká máa wọ aṣọ tiwantiwa lọ́jọ́ àìkú. Aṣọ agbádá ni mò ń wọ̀
mo ní tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta jù bẹ́ẹ̀. Àwọn tó ń wọ aṣọ òyìnbó wọ́n ń bá mi wọ́n máa wá fún mi lágbádá màá máa fúnyàn mò ń kó agbádá fúnyàn. Tó bá bá yín lára mu àwọn èèyàn bá yín bẹ́ẹ̀ bá gbóní bá fàjẹ gbégbá ẹ̀ náà máa bá fi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú